olórí burúkú olè olòṣì ọmọ abirùn wọ́n táwọn ọmọ yahoo ti lò olòṣì. èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó? a rò pé wọ́n ti jẹ́ kí ogun mí ni, ṣùgbọ́n wàhálà náà ó tún tẹ̀síwájú. wàhálà lẹ́ẹ̀rin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin tún fa wàhálà gidi gan báyìí. Lizzy Anjorin ó ti pe Ìyábọ̀ Òjó síta ó ní òun tọpinpin òun kiri ni, ó ní tọpinpin òun kiri ni gidi gan. ó ní wípé ó ní òun màmá ṣe ìpè fún arábìnrin náà ní. ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Lizzy Anjorin sọ nínú fídíò yìí. ó ti yá, ó máa play rẹ̀ fún yín. olóbó stock mi dé Mẹ́kà nìyẹn, boy stock mi dé Mẹ́kà nìyẹn. Ní 2019 I was telling people could not even listen to me. tí ò bá sọ́lọ́ tó dúró tì mí, tí ò bá sí pé mo padà fi ọkọ tèmi níbo dìbà wà lẹ́nìí. olórí burúkú awáyé má ṣe rere ẹ bó ṣe pa àwọn ọmọ ọlọ́mọ dànù nìyẹn. ó mọ iye ọmọ tó ti pa dànù. olórí burúkú olòṣì awáyé má ṣe rere ẹni òfò. It's true now. No. kí ló dé òde lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ now. lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀. If Nigerians are not telling the truth, ẹ jẹ́ ká fèsì olórí burúkú. bó ṣe lọ stọ́ọ̀kì dáadáa nìyẹn tó pọ̀ ọmọọṣẹ́ ẹ̀ sí lọ́rùn tó lórí burúkú awáyé má ṣe rere tó rànjú bí ojú adófùrọ̀ awáyé má ṣe rere olè ọ̀lẹ ọmọ òfò olòṣì. ó stọ́ọ̀kì títí kò láṣọ lọ́rùn. olórí burúkú ológo òlẹ̀kẹ́ oníke. Give me another cloth. ẹ wo nǹkan tó ṣe fọ́mọ yẹn. Imagine tó bá yẹ pé ṣe múvì nìyàn fi ń jẹun, ibo nìyàn bá wà lẹ́nìí. bí mo ṣe ń taṣọ mi náà wọ́n lọ sí DM àwọn èèyàn. tẹ́lómi bá sọ pé how much is cloth, wọ́n dẹ̀ lọ sí DM wọn. tẹ́lómi bá bèrè pé how much is soyoyo, wọ́n dẹ̀ lọ sí DM wọn. òṣòrí burúkú yẹn títí akíkanjú ọmọ aládé ẹlẹ́pọ̀n olòṣì. ó ti wọ́ lójú. olórí burúkú. èmi ò rí bí téèyàn ti ní time kéèyàn create time láti máa stock ọmọlàkejì for years. olórí burúkú. lẹ́yìn social media tó fi ń promote ara ẹ̀, orí social media ló ti lówó. olórí burúkú o tálíkà lójú ayé. No, it's too much. The person clothes fit the tea. ẹja jọgbọ ẹ wò ẹ máa bọ̀. ṣẹ́ríjọ́ tí mo ti káàsì ẹ̀ London amẹ̀bọ gist yẹn ó wá lọ ẹ wò Bísí ló wá post eléyìí. ẹ wò nǹkan tí Bísí post. èwo lélẹ̀ ìwọ kórí burúkú lọ olòṣì lélẹ̀ olórí burúkú lélẹ̀. Video yẹn gan dà. Video yẹn dà náà. I think I sent you the video. Ní video yẹn bí. No, for real now. Everybody laughing here lè gbà now. Kí ló dé? Why are you stalking people? Go and get a job. Olórí burúkú ó ṣe wèrè títí ò láṣọ lọ́rùn ò nílé lórí. Ìwọ nìkan náà ló lọ rẹ́ǹtì ilé tó lọ pé bàbá àgbà kòkó wá kọrin fún ẹ pẹ̀lú fún bad boy. She's so jobless. Ìtọ́lẹ̀ ló fi jẹ́ pé every week ló ṣí business. She's so job. Gbogbo wa la mọ̀ pé Lizzy Anjorin ìdí business ẹ̀ ló máa wà every day. Ìdí business Lizzy ni Lizzy máa wà every day. So mi ò rí ẹ̀dá tó jobless tó. It's not funny. Fún mi ní kíní yẹn náà ọ̀dọ̀ Bísí láti rí lẹ́ẹ̀kan. Okay, òun lélẹ̀ ṣé òun rèé. Ń bọ̀. Ẹ máa gbá wọn lórí burúkú o. Ọmọ ọlọ́mọ kò bá yín du sinimá. Gbogbo fíìmù Tálíù yà. Owó tó parí Mrs. Benson bóyá ló pé 150,000. Àbí ṣàkúrọ́ fún pé Mrs. Benson tó 1 million naira. Àwo package fún yín bí.
ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ ẹ bá mi gbà líù lọ́wọ́ wọn o kọ́ má lọ pa bọ́n ṣe pa Mohbad o ẹ ṣàánú wa o. Ibo mo ti ráyè àti máa stalk èèyàn kiri ibo mo ti ráyè mi ò ríru eléyìí rí ṣọ́ràn náà fi ń bá mo ní mi ò bẹ ṣọ̀rẹ́ olè ní ẹ́ ọ̀lẹ ní ẹ́ kò sóní tíátà tó bímọ tó padà sórí bẹ́ẹ̀dì àwọn ọkọ wọn o kì í jẹ́ káwọn ọkọ wọn gbọmọ mi ò lè bẹ ṣọ̀rẹ́ evil ní ẹ́ ìdí tí mo ṣe sá fún ẹni gbogbo àgbáyé rí ọ̀lẹ ní ẹ́ ò mọṣẹ́ ṣe iṣẹ́ tó mọ̀ ní kó wà lórí fóònù kó pe léyìí kó pe léyìí kó pe léyìí kó pe léyìí iṣẹ́ tó máa ń ṣe nìyẹn kó bà tẹ́lẹ̀ jẹ́ kó bà tọ̀hún jẹ́ iṣẹ́ táyé mọ̀ ẹ́ mọ́ nìyẹn mi ò lè bẹ́ ṣọ̀rẹ́ ìwọ náà rí ni ṣé mi máa ń lò lẹ̀kẹ̀ oníke tó bá fi lè rí pẹ́ ọlọ́run mi gbàgbé ẹ̀ pẹ́ gidi ni ó dẹ̀ máa rí diamond nínú ẹ̀ ó lè rí mi kí n kàn lo just pearl bóyá tí n bá ní pé kán bá mi mix ẹ̀ pẹ̀lú diamond kò dáa Mrs. Anikulapo kò dáa ẹ gbà wá Mrs. Anikulapo Bakre ẹ bá wa ṣá torí fíìmù Mrs. Benson all because people accepted that movie gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá ṣe tán tẹ́ ti wo movie yẹn ẹ bá mi ṣe short video ẹ bá mi sọ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ nínú movie yẹn ẹ post ẹ má repost kẹ́ tag mi ẹ tag mi máa fún yín lẹ́bùn lọ́n the 31st ẹ bá mi ṣe short video ẹ bá mi nǹkan ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe fídíò yẹn lélẹ̀ ẹ máa ní Mrs. Benson movie ẹ̀kọ́ tí èmi rí kọ́ lára Mrs. Benson movie ẹ sọ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ ń bẹ̀ we don't need to destroy anybody káwa tó tajà wa bá wọn ṣe competition ṣé mi ò ní owó tí mo lè gbé fún Aliu pé kó ya cinema ṣé a lè upgrade fíìmù yẹn sí cinema ni storyline movie yẹn wọ cinema now it's not about spending billions or millions lórí rọ́tẹ̀ ń ṣe it's about storyline the storyline of Mrs. Benson ó wọ cinema no cap bomi ò ráyè Aliu ní business ẹ̀ ó ní boutique ó ní mọ́tò ààrẹ ìwọ ò ní ṣoríire ó ní ṣe oríire ìṣẹ̀dá tó wà lábẹ́ kí lórúkọ ẹ̀mí tẹ̀tí kọ́kọ́ gbá ń blocking ó ní ṣe oríire o they no wan see anybody abẹ́ẹ̀rí ẹgbà mi tó bá jẹ́ pé mo jẹ́dá kan tó jẹ́ pé mo máa ń kọ́ rẹ̀ láti ilẹ̀ èèyàn á ti kú tó bá rí mi pẹ̀lẹ́lẹ̀ ó dilé wọn tó bá rí mi pẹ̀lú tọ̀hún ó dilé wọn a ní lady tí mo fi ṣe olórí burúkú tí mo fi ṣe kò fo Tinubu lady tó rán mú nínú kò fo Tinubu ilé wọn ló padà gbé èmi ni mo lọ mú nílé ìyá ẹ̀ ó dẹ̀ lọ grant interview lọ́dọ̀ Dorcas ní 2019 ẹni tí mo gbà sílé tí mo gbà sí shop tí mo fún lóúnjẹ tí mo ràn lọ́wọ́ tí mo bá san school fees ọmọ ẹ̀ tí mo ní receipt àtijọ́ ẹ wo bọ̀bọ̀ kan náà Kazeem àbí kí lórúkọ ẹ̀ tó wà lórí Instagram gbogbo yín lẹ rí wọn Kazeem ẹ rí gbogbo wọn náà ti kó lọ kó kan mí Ọlọ́run ò fẹ́ èrò nínú ayé mi èmi nìkan nìyá mi bí àti bàbá mi ò dẹ̀ kí n kọ́ rẹ̀ and that has been a secret to my success torí mo jẹ́ ẹni tó ní àánú tí n bá kọ́ rẹ̀ mi ò ní ṣoríire gan torí tí n bá ní owó màá fẹ́ kó fún yín tí n bá ní anything mo jẹ́ ìdá tó jẹ́ pé tí n bá ní ọ̀rẹ́ tọ́rẹ́ mi ò bá jẹun mi ní lè jẹun ìwọ̀nba àwọn èèyàn tó bá mi ṣọ̀rẹ́ wọ́n lè ní Lizzy ò dá lẹ́nu bọ́ ẹ̀ lè sọ wípé lẹ́nu ìgbà tí wọ́n súnmọ́ Lizzy ẹ̀ róríire tán ṣe ẹ̀ lè sọ bẹ́ẹ̀ láyéláyé ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹ̀ lè sọ wípé èèyàn kan súnmọ́ Lizzy o olórí burúkú bí sí àṣàmì egun yìí ẹ̀ mọye millions of naira tó fi ra gold owó tó ń gbà lórí péjì mi àtowó tí mò ń fún pé kókó fún àwọn warriors owó yẹn ló fi ra gold ó dẹ̀ dé nìyẹn ó dẹ̀ ní òun dọ̀ta wa kò move mi gbogbo yín you can testify to it 2016 2017 2018 20 you all can testify to how I send people to school how I buy deep freezer for people how I buy Uber for people you all can testify how I buy kí lorúkọ ẹ̀
I bought Okada for people. Gbogbo ìgbà tí mo ṣe kíní èmi gan lákòjọ. I don't know that I have the money, but I go extra mile to help people. Ẹ dẹ̀ ti fi hàn mí nìyẹn pé a ní kí má báyàn ṣe kí n dá wà, mo dẹ̀ ti dá wà. Aliu has been with me for a very long time. I travel to all government, like I travel to all states, to their government houses. I sell clothes. I sell so many things. Aliu ma join mi ní Ìbàdàn. Tí n bá lọ Ìlọrin, tí n bá lọ Ọ̀fà, tí n bá lọ Ọ̀yọ́, Aliu ló ma tẹ̀lé mi. Kó jóṣù kan ni mo tó padà seko. Aliu ó ma tẹ̀lé mi. Ó ló ma bá mi mú gbà, ló ma bá mi mú àwo. Mo ò dẹ̀ feature nínú fíìmù ọmọ yìí rí. Because wọ́n mọ̀ pé mi ò support movie rí history. Mi ò support movie. Ó dẹ̀ lọ sí boutique méjì ni Aliu ní. Ó ń lo mọ́tò. Ilé ara ẹ̀ tó fọwọ́ ara ẹ̀ kọ́ ló ń gbé. Ó lè má tóbi o. Because tó bá ń bá mi rìn, ó máa kọ́lé ṣá ni wọn bí ẹ̀dá. Tó bá ń bá mi rìn, ó máa ní mọ́tò ni kò sí bóyá fẹ́ ṣe. Tó bá ń bá mi rìn, ó máa ní ṣe ọwọ́. Ṣé rí gbogbo quality tí mo ní yẹn tẹ́ bá ti ní kò dá. Àdó tó sì jọ fún mi léèyàn kan tí wọ́n lọ mú tó brush up. Fún mi léèyàn kan tó brush up. Gbogbo àwọn tó wá ń jágbà èèyàn mélòó ló súnmọ́ ẹ tó ṣoríire. Èyí tó bá lówó wá yáwó lọ́wọ́ wọn ò ní dá padà. Èyí tẹ́ bá jọ ṣe business wà lù wọ́n jìbìtì. Àwọn èyí tí ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ bá ti lò wọ́n ẹ̀ drop wọn. Ẹlẹ́dàá mi, ọkọ mi lọ̀rẹ́ mi. Ọkọ mi lọ̀rẹ́ mi. Lẹ́yìn ọkọ mi ò lọ́rẹ́ kankan. Ọkọ mi lọ̀rẹ́ mi. But enough is enough. Àdótòṣì wàá ṣe orí burúkú tọmọtọmọ ẹ. Àdàbí tí bá ń stock ẹ kiri bó ṣe ń stock mi kiri. Olórí burúkú olè ọ̀lẹ, olóbò òpin yìnkìn, onírọ̀bà báńdì òbò tó ti já kúlùkúlù olóṣì, olórí burúkú ọmọ onídòkúdò. Akọlù látàárọ̀ dalẹ́, a máa wá bó ṣe máa ba ayé èèyàn jẹ́. Akíkanjú aṣièrè, olórí burúkú ọmọ ẹ̀sìn. Ìwọ ò lè jókòó kó ṣe polówó ọjà ẹ from January to December 365 days. Inú 365 days yẹn mi ò rò pé mo pa 10 days jẹ tí mi ò wá polówó ọjà mi. Olè ọ̀lẹ, olórí burúkú ọmọ ṣálàwọ̀, mọ̀sùlùgbà lágídí. Ọtí ògógóró làwọn ti bí lọ. Ọwọ́ àdá ìbá tí wọ́n gbọ̀nàdú ẹ̀. Olórí burúkú ó ti achievement lójú ara ẹ̀. Awáyé má ṣe rere, akíkanjú òtòṣì, ọmọ aládé ẹlẹ́pọ̀n, akíkanjú ọmọjogún ẹ̀pọ̀n, olórí burúkú. Ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. Ìyẹ́ ó dáa tàbí kò dáa, nǹkan tẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.